gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò olóòlù àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó mà ti sọ̀rọ̀ pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí kànàkànà já tòun tòwú kànàkànà òun yóò padà já síbì kan òbí ò bá já sílé yóò já sóko àbí kó já sọ́nà o èèyàn pé bá a ṣe ń bá a lọ lórílẹ̀‐èdè yìí bí ẹni téèyàn jókòó lórí àdó olóró ìyún bọ́ǹbù ni o tó sì ṣeé ṣe kí wàhálà tó lè fa ìtàjẹ̀sílẹ̀ èyí tí wọn yóò fi yí ìjọba padà tipátipá ètò olóyìnbó ń pè ní revolution olóṣèṣe kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí bí nǹkan ṣe ń lọ o ǹjẹ́ níbo ni Arẹ́gbẹ́ṣọlá ló ti sọ̀rọ̀ yìí ìlú Àbújá ló mà ti sọ̀rọ̀ lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nù ẹ̀ yìí lásìkò tí àwọn aṣòfin ìkànnì ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá nínú Federal House of Representatives tí wọ́n ṣe agbátẹrù ìpàdé ìta gbangba kan àti ìdánilẹ́kọ̀ọ́ lórí àbá tí wọ́n gbé kalẹ̀ pé kí ìjọba Nàìjíríà kan padà sí òfin tí àwọn bàbá orílẹ̀-èdè yìí àwọn bàbá bíi Awólọ́wọ̀ Azikiwe àti Tafawa Balewa pẹ̀lú àwọn Ahmadu Bello Aládòkè Akíntọ́lá òfin tí wọ́n fi ń darí Nàìjíríà iyún òfin tí ò ní jẹ́ pé irú ètò à ń lò báyìí tí ó jẹ́ parliamentary presidential system èyí tó jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ni wọn yóò ti máa darí orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé ààrẹ tí wọn yóò máa pè prime minister èèyàn wọn máa ní èyí tí yóò dàbí ìjọba tí wọ́n ń ṣe ní ilẹ̀ Britain lásìkò tí wọ́n pe Arẹ́gbẹ́ṣọlá pẹ́ láti wá sọ̀rọ̀ ló jẹ́ kó di mọ̀ pé irú parliamentary system of government yìí tó jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ni wọn yóò ti máa yan àwọn ààrẹ èèyàn pé kò ní sí ètò ìdìbò bá ṣe ń dì í mọ́ ẹ̀ tó bá ti yan àwọn aṣojú ṣòfin táràlú ti yàn án àwọn ni yóò máa dìbò láàrin ara wọn láti yan ààrẹ wọn tó sì jẹ́ pé kò ní dàbí èyí tá à ń ṣe ní àsìkò yìí ìní Arẹ́gbẹ́ṣọlá ní tóun náà fọwọ́ sí eléyìí ó ní òun ti ń sọ tipẹ́ pé pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè bá ṣe lé ní 2 mílíọ̀nù èèyàn ẹnìkan ṣoṣo ò lè darí Nàìjíríà ó ní ó máa dára ká padà sí òfin tí àwọn aṣòfin 60 náà tí wọ́n ń sọ nígbà tí Arẹ́gbẹ́ṣọlá wá jẹ́ kó di mọ̀ ó ní kò sí àní-àní kò lọ déédé lórílẹ̀-èdè yìí ó ní bí ebi ìnira àti ọ̀hún gbogbo ṣe gba Nàìjíríà tí eku òkè bí eku tí ẹyẹ òkè bí ẹyẹ ó ní bó bá ń lọ báyìí ó lẹ́yìn ò nílò wòlíì àáfàá babaláwo tàbáríran kan láti sọ fún èèyàn pé ogun ń bọ̀ ìdàrúdàpọ̀ yóò sì padà ṣẹlẹ̀ bí nǹkan bá ń lọ lórílẹ̀‐èdè yìí yàtọ̀ sí Arẹ́gbẹ́ṣọlá níbi ìpàdé yìí àwọn àgbà Haúsá àtàgbà Yorùbá náà wà ńbẹ̀ o lára àwọn àgbà Haúsá tó wà ńbẹ̀ ni alága gbogbo ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá Northern Elders Forum èèyàn ọ̀jọ̀gbọ́n Hango Abdullahi tóun náà jẹ́ bíi alága ọjọ́ náà bẹ́ẹ̀ ni olórí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re olóyè Ayọ̀ Adébánjọ bàbá náà wà ní ìjókòó gẹ́gẹ́ bí àlejò pàtàkì lọ́jọ́ náà tó sì jẹ́ pé yàtọ̀ sí àwọn èyí àti Arẹ́gbẹ́ṣọlá tó wà ní ìpàdé yìí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀ ìyún ọ̀nàrẹ́bù Yakubu Dogara òun náà wà níbẹ̀ tó náà sì sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀hún.